ẹ jókòó sá ọyá ẹ dáhùn mọ́ mi wọlé bàbá ẹ wá jókòó sá ẹ jókòó sí bàbá níbi mọ́mí dà ìyàwó yín dà àwọn ọmọ olúwa dà ó yá. Mama wa mama ìyàwó bàbá rẹ̀ ẹ wá ẹjọ́ ṣẹlẹ̀ rájọ́ kò tí wà lẹ́gbẹ̀ẹ́ mi ó yá níbo ni ìyàwó bọ̀dá wà ẹ máa bọ̀ ẹ wọlé that's great ẹjọ́ kò yọ àjọ ṣe inú ìfẹ́ ni ẹ̀yin ọmọ Olúwa kọ́ ẹ̀yin ọmọ Olúwa how are you God bless you ẹ̀yin ọmọ Olúwa ẹ jẹ́ èèyàn ẹ bá ń ká hallelujah ẹ bá ń káwọn ẹ̀ díẹ̀ wọlé bíi mẹ́ta mẹ́rin ẹ bá ń kí hallelujah bàbá rẹ̀ ìyàwó bàbá rẹ̀ first wife ó fọ́nú ẹ̀ first wife bàbá rẹ̀ first son. No, fourth child. Fourth child. Yes. And the first one is Bola. The second one is Olumide. The third one, we were twins. We are a set of twins. Taiwo and Kendi. I'm Kendi. Taina. She lives in Lagos. Okay. And firstborn Baba? Bola. Then the second born Olumide. And the third born, we were a set of twins. And we are still Taiwo and Kendi. I'm the fourth born. Oh. Okay, and this is my wife. This is your wife? This is my wife. Mommy ni ìyàwó tí ni ìyàwó bàbá màmí ẹ pè fún wọn ẹgbà yín máa dalẹ̀ màmá kò séwu àwọn ọmọ bọ̀dá ni. Actually, my first born is married. That's my second born. Jésù second born yín ni àwọn ọmọ bàbá ni. My wife gave back to a set of twins, but we lost Kendi. That's Taiwo. Taiwo ni. Taiwo, and that is Ajolayo. Mo ń bọ̀ náà ejoko. Emmanuel and Michael. Ejoko sá ejoko báyìí. Ẹyọ mo lọ okay ẹ wọ́n lọ ejoko. Now a lè ronú síbì kan náà. Ẹjọ́ bàbá o ẹjọ́ Yes ma. Ọmọ sọ pé mo. Yes ma. Èyí lè kọ́kọ́ o ẹni tí kàrí village náà wà o. Okay kì í ṣẹ́yìn nìkan ìyàwó wọn. Yes. Ẹni tó bí méjì ẹni tó bẹ́yọ̀ kan. Yes ma mo ń bọ̀ wá ẹ ṣí màmá ẹ pè fún àmàmá. Now we look at things from different angles. A máa ń wo ọ̀rọ̀ láti ọ̀nà tó pọ̀. Ṣé mo we are in the world and everybody is free to say this, to say this, to say this, glory to God. Gbogbo ẹ̀ náà fún ọ̀pọ̀ Ọlọ́run ni. Ẹ wo ẹ gbọ́gbọ́ eléyìí. Ẹ má expect kí gbogbo ayé máa sọ̀rọ̀ yín dáadáa. Ẹ má expect kí gbogbo ayé yìí kán máa sọ̀rọ̀ yín dáadáa. Luke 6:37. Is this 37 or what? Luke 6:37 I've forgotten 37 ni. I'm 27. Bíbélì sọ kí ni kan bẹ́ẹ̀. Bíbélì ní ègbé ni fún yín nígbà tí gbogbo ayé bá ń sọ̀rọ̀ yín ní rere. Ègbé ni fún yín. Check in John chapter 7 verse 12. Just 7 verse 12. Yes. Any can check it go. Check it. Can check it John 7:12. Yes. Èmi sọ tèmi lọ bàbá ní check nǹkan. Dey check it. Èyí tí mo kà yìí verse 26 in Luke 6:26 ni. No. So bàbá ní check it John 7:12. John 7:12. Ẹ bá check it. Dey check it na. Ìdánù gbé báyìí ni. Kí púpọ̀ sí wà láàárín àwọn ìjọ ènìyàn nítorí àwọn kan wípé ènìyàn rere ní í ṣe àwọn mìíràn wípé bẹ́ẹ̀ kọ́ ṣùgbọ́n ó ń tẹ ènìyàn jẹ ni. Bọ́dà ibi tí mò ń lọ. Jésù náà mo ń bọ̀. Ẹ má expect kí gbogbo ayé ó máa sọ pé bàbá rere bàbá kẹ̀.
èmi ti kú stage tí màmá wo kọ́mẹ́ǹtì èèyàn máa fi ṣe fọ̀rí. Everybody is free to say whatsoever they love to say. Bẹ́ẹ̀ gbọ́ ilé yìí. Ká ní bàbá ò dé Agbala Gabriel. Ká ní bàbá yẹn ò dé bí. Ká ní bàbá yẹn ò wọ ṣọ́ọ̀ṣì. Ká náà ṣe interview. Ká ní wọn gbé bàbá sórí ayéfẹ́. Bàbá yìí wọ́n lè lo ayé wọn bẹ́ẹ̀ tí wọ́n fi kú. Anybody there? Àbí ẹ jẹ́ ń bèrè ọdún wọlé ti rí wọn. Ó tọdún mélòó? 24 years. Thank you very much. 24 in the last. Nígbà tó launch ìwé kan báyìí. 24 years. 24 years. Mama, ọdún wọlé ti rí bàbá last. Mọ́kànlá tí rẹ̀ mọ́. Now, ẹ wá jẹ́ ibi ilé rẹ̀. Ká ní wọn wá Agbala Gabriel. Ká ń lọ́lọ́run fún platform tó ṣe. Ká ní kò sí interview. Ká náà kàn wá ẹ̀kan ní ẹ̀rá sàkílẹ̀ fẹ́ ẹ máa lọ. Ẹ máa lọ àfẹ́ ẹbí irú bàbá wo lélẹ̀ ẹ máa lọ. As most of the churches we do. Bàbá wá sí church. Wọ́n wá a pray fún wọn inú ọ̀rọ̀ wọn. We never concluded anything. It was all an interview. Wọ́n conclude pé èmi kan sì ń wá sọ pé 48 years wọlé lọ Canada. Nígbà wọn láwọn lọ 48 years mo ní bo 48 years kí ni. Inú interview yẹn lánàá àbíjẹta a sì ń béèrè pé ẹ̀yin 48 years láyéláyé. Wọ́n ń gba ọ̀rọ̀ lẹ́nu ibẹ̀ tí ṣe rí àìlè ronú lọ sọ́nà kan náà. Wo nítorí ọba máa kọ́ fúnra ẹ ló kọ́ fúnra ẹ náà ló dá nǹkan ẹ̀ka. You're free to type whatever you want to type. Bẹ̀tí táwa ń ṣe ó ń tọ̀ wá lẹ́yìn. Mo sọ fún ìjẹta mo ní mi ìgbé bàbá wa kan lè fún wọn ní nǹkan kan o. Níbẹ̀rẹ̀ láìpẹ́ mò ń sọ mo ní àgbé bàbá wa fún ẹ̀bù owó o. Àníkàn wà connected to his family. Bàbá arúgbó yìí. Bàbá tó tí wọ́n ti wáyé tí wọ́n and glory be to God. Ẹ wo tí interview yẹn wo tó mú wá. Ẹ wo ọmọ wọn. Ẹ wo màmá tí wọ́n jẹ́ ìyá. Look at this wonderful mama. Mama ẹ hallelujah. Hallelujah. Ẹ wo wonderful mama yìí. Ẹ wo ya alálùbáríkà yìí. Ẹ wo àwọn ọmọ. Ẹ wo wọn. Ẹ jẹ́ bí lèrè àwọn ọmọ yìí wọn bá má rí bàbá yìí tí wọ́n fi jáde láyé. Oh my God. Àwọn ọmọ yìí ò bá má rí wọn. Ẹ wo àwọn ọmọ wọn. Ẹ wo àwọn ọmọ wọn. Look at them. Ẹ wo wọn twins. Ẹ wo babies. Ẹ wo baby. Don't cry sir. When I got to the church, I went. You saw me then. I went. It's the first time they will see their grandfather. Ẹ ti ẹ̀já kọ́ pàǹtí bàbá mi máa ń tán ṣe ìmọ̀ wọn. Ẹ ti ń tógbó tán bá ṣe láyé. Ẹ ti ẹ̀bọ̀ gbé ìṣẹ́gbẹ́ kan náà. Ta ni ò jẹ́ ẹlẹ́ṣẹ̀? Ta ló mọ́ nínú ẹ̀yin tẹ́ ń wo yìí? Ta ló pé nínú ẹ̀yin tẹ́ ń wo yìí? Ta ló mọ́ nínú yín kó nawọ́ sókè? Ta ló wà ní àìṣẹ̀ nínú yín? Ta ló wà láìsí ẹ̀gbin nínú ẹ̀yin tẹ́ ń wo yìí? Ta ni ayé rẹ̀ mọ́ jùlọ? Ìwọ tó jẹ́ pé ẹlẹ́ṣẹ̀ ìkọ̀kọ̀ ni ọ́. Ìwọ mọ́kò ó ń lẹ̀ mọ́ ọmọlàkejì. Ìwọ gan tó yẹ kán lọ bẹ́rí ẹ̀ sóògùn. Níwọ̀n tó yẹ pé yín tó o sí ò ṣeé gbọ́. Ọ̀pọ̀lọpọ̀ sọ tó pọ̀ nípa bàbá. Tẹ́ bá ń wo interview. Bíbélì gan sọ pé ní ká yára láti gbọ́. Ká lọ́ra láti comment. Àwọn èèyàn kan wà nínú ayé báyìí. Ó tó gbé comment ti lọ. Kí ló ti ẹ̀kan mi? Nígbà tí wọ́n bí yẹ́ ẹ̀dá kó mọ̀ bọ́n ṣọ́ọ̀ṣì. Àbí? Nígbà tó forí gbálẹ̀. Ní tó lè ṣe bàbá rí ẹni pé máa bọ̀ ń bí. Máa bọ̀ wọ́n ti prayers ti ń bí. Ó ní débi tí wọ́n ti gbé ọlọ́dẹ alágbọ̀n. Àwọn sẹ́tà àwọn tó wà nínú ayé ń sìn. Bọ̀dá ìsọ̀kẹ́ nìkan lẹ́gbẹ̀ẹ́. Wọ́n ní àwọn tí orí wọn. Bàbá Lámìlẹ̀ sọ. Bàbá Lámìlẹ̀. Ó ní àwọn tí orí wọn ò pé. Ó ní wọ́n ti pọ̀jù àwọn tó rí wọn pé lọ. Wọ́n interview èèyàn. Ìwọ ń sọ̀sọ́kùsọ lẹ́nu. Ṣé gbogbo èèyàn náà ń gbowó fún ni? Gbogbo èèyàn kọ́ lè máa gbowó fún. Wọ́n yàn gbowó fún wọn. Wọ́n yàn gbowó fún bàbá. Àní inú mi ti ẹ̀dùn pé he is now connected. He is now reconnected with his family. Bàbá ẹ wò ìyàwó yín. Bàbá kí ló dé? Kí ló dé? Ẹ wo àwọn family ńlá láti ẹni. Ẹ wò wọn. Wọ́n ní professor ni bàbá yìí. Àwọn náà, he's not a professor. It's a nickname, but it's a nickname. I
I teach the English language. I'm known at so many centers, Apex classes, and so many centers like that, and all that. Link up so many. So I teach the English language. People have given me the nickname. I corrected the professor. I was interviewed on it's on the internet as well. If you type the Punch newspaper, how a critic landed in police cell, it will bring the interview the Punch conducted in 2014 when I corrected the professor and I was arrested. I was detained for 2 days at LLA police headquarters. So when I left the place, I was interviewed by the Punch. So I teach the English language. I'm known in Ibadan. Some people call me Professor Kasabubu. That's my nickname. Professor Kasabubu. They call me Professor Kasabubu, so that's it. I have not become actually a professor, but I'm a grammarian. I teach the English language everywhere, and I'm a freelance teacher. All these tutorial centers, they know me. So that's it. It's not actually. Kí lẹ lè sọ fún àpá bàbá kí ló ṣẹlẹ̀? Torí àwọn èèyàn fẹ́ gbọ́ òtítọ́, àwọn ò mọ nǹkan kan. Bàbá kan wá síbí ni. Ṣé mo am pray lọ́wọ́ ń rọ̀lẹ́? Bàbá wọn dẹ̀ ti sọ lọ́sàn tí mo gbọ́ ní 48 years. Ṣé mo inú prayer? Bàbá ẹlẹ́lẹ́ 48 years. Ibi tí emotional thing wá wà wọ́n láwọn ò tí ì jẹun. Ṣé mo fún ọ lówó làwọn ẹ̀sùn fún? Mo rò pé yẹn lọ gan-an. Àwọn yẹn ní ọ̀gá. Àdáyé àwọn máa fẹ́ láti ẹ̀fọ́ máa yí ibà àwọn fẹ́ gbọ́. Ebi ò mí ìmọ̀ wọn kàn wá ṣọ́ọ̀ṣì ni. Ebi ò gbàrúgbó ọkùnrin rí tó ti ètò báyìí. Adé ṣe láìpẹ́ ìjẹta. Àdèpèsí ní bèrè lọ́wọ́ wọn. Kọ́mẹ́ǹtì pọ̀ ẹlòmíì tẹ sẹ́ǹdì mí sí mi dájú ẹ̀bọn tẹ́lẹ̀ sọ. Wọ́n ní wọ́n ti ṣiṣẹ́ ní kinní kan rí Iléṣà, Òṣogbo, kinní kan. Wọ́n ṣàṣọ gbogbo ẹ̀ wọ́n tẹ̀lé wọ́n ti tì wọ́n mọ́ lérí, wọ́n ti tì wọ́n mọ́sẹ̀ òrí. Ẹ sọ bẹ́ẹ̀ lánàá. Wọ́n sì wọ́n bí lọ́ mọ́sẹ̀ òrí. Ẹ jẹ́ ká mọ àwọn èèyàn wà lọ́la ẹ̀. Mo fi Ọlọ́run bẹ̀ wá. Bíbélì ní ká má ṣe dá ní lẹ́jọ́. Ká má bàa dá wọn lẹ́jọ́. Ṣé mo pé ìgbà tí mo post lánàá, mo ní kọ́ mọ́ yẹn kọ́ mo ní maybe old age is affecting me. Senility. Senility. There is what we call senility. Okay. I think becoming senile, when somebody reaches a certain age, that person tends to forget so many things. Okay. Perhaps it is his problem is I'm not sure, but I think perhaps his problem is senility, becoming senile. So that's why perhaps he said that he did not have any wife because he has so many children and grandchildren. So others have been informed. One is in Mali. My twin sister lives in Lagos. She has houses there. She's okay. She sent me here. She has been calling me. And she has wonderful families at Elisha. She was born in he was born in 1944. My mom was born in 1945. So he will be 81 years old this year. My mom will be 80. So he has worked in so many places. He was a special assistant to this Tunde Idiagbon. He's a globetrotter. He travels abroad, really. He goes abroad. He was connected before. So I wouldn't doubt whether he lived in Canada, but I wouldn't believe that it was 48 years. I wouldn't doubt whether he traveled abroad, but I doubt whether it was 48 years. But I spoke about a disorder the other time, senility, becoming senile, forgetting things because of old age. So anybody can suffer from that. Thank God his problem is not amnesia. That's what we call amnesia, you know. So so I knew a little. But there was a time he had an educational institution at Felele. He was friends with this former governor. Before when this democratic dispensation came on board, the first governor of Oyo State, Lam Additional, he was friends with him before. So he has traveled abroad, but I'm not sure that he spent 48 years. So but that he has no wife. That's maybe senility. I wouldn't believe he's lying. He has no children. No, he has so many children. My mom is the first wife. He has wife? He has wife. And not one? Not one. My mom is the first wife. Mommy Bumi, my mom gave birth to 4. But my auntie Bola, Odolumide, Taiwo, and Kendi, 4. Then Mommy Bumi, 1. Bumi is late now. Bumi is dead. He has just added that now. Then Mommy Shion gave birth to, that's the 3rd wife, gave birth to 2 children, Shion and Bayo. Another one. My mom should understand better than I do. So one fẹ́ auto márùn-ún Actually, mẹ́rin. There was when he went to prison, it wasn't because he stole anything. Sir? When he went to prison, it wasn't because he stole anything. I'm sorry, he's not dishonest. But because he criticized one person and he couldn't get evidence. So he was sued for, he was charged with
libel, no slander. He criticized somebody. He did not have proof. Okay. So he went to prison because of that. So Taiwo and I, my twin sister and I, we visited him when he was sentenced at Ilesha prison. We wept. The way I wept today. He has always made me weep. He has always made me weep. So when we were there, I was weeping. My dad saw me. So he has always made me weep. I wept today again. When my Taiwo and I went to, I think he spent 2 or 3 years there. So he left, we saw him again. Then somebody later told us that, your daddy, if you see your dad, he goes with siren. So then there was the time he was interviewed along with the IG. Yes. Who was the IG then? Inspector General. I bought a copy of the newspaper. So he spoke about Nigeria. He's an intellectual. He's an educator. He's not mad. But I don't doubt whether he's suffering from senility. I don't doubt that. But he's an icon. He's an iconoclast. He's an educator. He's a Brobdingnagian iconoclast. He's a gigantic erudite person. He's gigantically erudite. He's a gigantically erudite person. Well learned. So you can't doubt his erudition. When it's erudition, Brobdingnagian erudition or gigantic erudition. This man is well learned. So maybe senility and poverty, but because when somebody is poor, somebody may be saying rubbish again. Pastor Yadibe said, and I quote, poverty is a curse. Pastor Femi Mane said, and I quote, poverty is no longer a disease. It is a disaster. So it could, Dr. Dele Omotunde said, so many things. So maybe poverty with senility can make somebody say, I don't have a wife. Mental disorder. So he's not mad, but these are the grandchildren, and we still have others. My Taiwo has produced children too, but only in Mali, and Tibola or children. So he has children and grandchildren. So now, Baba níyàwó, he dey say your kan. Baba dey bímọ. Baba ṣe ti gbàgbé nígbà tẹ́ ń sọ ni. Ìyàwó Kẹ́hìndé béèrè lọ́wọ́ mi lánàá. Ó ní ṣé mo mọ Kẹ́hìndé Awódíyà? Mo nílò mọ Kẹ́hìndé Awódíyà. Torí Kẹ́hìndé tí mo mọ̀, òun change orúkọ ẹ̀ kúrò Awódíyà. Baba, question kan ni mo bí sá. Ṣé ẹ ti gbàgbé pé níyàwó ẹ̀dẹ̀ lọ́mọ ni? Ṣé ẹ ti gbàgbé because intention ni pé ìyàwó kan tẹ́ ẹ ní ó bímọ kú ni. Àbí tó sọ pé nìyẹn. Dẹ̀ ti conclude lórí ẹ̀. So bàbá ní ìyàwó táwọn ní bàbá mọ́mí rèé mọ́mọ́ wa rèé àwọn dádì rèé ọmọ yín ọmọ bòlù ṣé ẹ ti gbàgbé ni àbí àgbà ní sà ẹ má bínú sà. Kò rí kí ṣàgbà ọmọ kú ya ju ọmọ nù lọ. Sà. Ọmọ kú kó ya ju ọmọ nù lọ. Lánàá wo. Owó Yorùbá ni. Mami ẹjọ dájú wà ní ẹ má ká máa sọ̀rọ̀ ẹjẹ kó ti dájú. Ní tó bá fẹ́ máa jà kó máa jà, ó fẹ́ bọ́lọ̀ jà ni. Ó fẹ́ bọ́lọ̀ jà ni. Tí ò bá ní rìgáàdì fún. Bàbá kò lágbára. Ọmọ kú ya jọ mọ́nà lọ. Bàbá ọmọ kan ò kú ọmọ kan ò dẹ̀ nu. Ẹ má bínú sà bàbá wa lẹ jẹ́ grandfather wa lẹ jẹ́. Ṣé rí mi ò mọ mistake bẹ́ẹ̀ ti ṣe. Mi ò lè dá yín lẹ́jọ́. Mi ò mọ ìbẹ̀rẹ̀ yín. Mi ò Bíbélì pé má ṣe dá yín lẹ́jọ́. Ká má bàa dá yín lẹ́jọ́. Mi ò ní ìdájọ́ yín lọ́wọ́. I have my flaws. So tí mo kàn fẹ́ correct sí ni pé ẹlẹ́ẹ̀níyàwó ẹlẹ́ẹ̀lọ́mọ. Bàbá àwọn ọmọ rèé àwọn bọ̀dá rèé ọmọ ẹgbẹ́ ní ọmọ pé àjọsọ ọmọ nù lọ ọmọ kan ò nu ọmọ kan ò kú bàbá. Ṣé mọ̀ lánàá kíkànlé ló máa wá kò wá tó bá yẹ pé kò wá lẹ́yìn mo sọ fún ìyàwó ẹ̀ máa conclude pé kì í ṣọmọ mi. Ọ̀dà ẹ má jà prolong matter ẹ má jà prolong ọ̀rọ̀ ẹ̀yin ìyẹn wà nílé bàbá ẹ̀ ń wò láti jẹta àbí jẹrin ni
first wife wọn ní lójúkúlẹ̀gbẹ̀ wọn Mrs. Cecilia Ayodele Awodiya. Mrs. Cecilia Ayodele Awodiya. Baba is happily married. Ẹ já béèrè question kejì, ṣé bàbá gbé 48 years ní Canada? Irú yín la lè béèrè lọ́wọ́ àti irú màmá. My daddy has always been an absentee father. So I wouldn't An absentee father. Mm. He has always been on the run. It's like Dele Giwa is born to run. He never stays in a place. When you see him, he disappears. So, but I doubt 48 years at a stretch. Why? But no, I said at a stretch. You are a grammarian, sir. You are a wonderful grammarian. You understand what I mean? I said at a stretch. You understand what I mean? Because there was a time, well, how many years ago was he sentenced there? So I don't think it was up to 48 years. You lived in Canada, no doubt. You were told. You were a special assistant to Tunde Idiago. Somebody told me, I wanted to commit suicide. Only that is just I'm not sorry that you radio. Do you understand? And because of Mungo, the Jedi will be that year, 10 million money. So you went to Canada. You traveled abroad. You are a professor, the first professor of so. You are a brain. You are an intellectual. You are one of the cognoscenti the world has ever produced. One of the culturati, one of the literati. But I don't think you spent. I'm sorry, sir. You spent 48 years at a stretch. Maybe 20 years. You came back to Nigeria. You went back. You spent on because there was a time you were sentenced. My two sisters at Taiwo, both of us, we visited you. We frequented that place. So I know not 48 years, not at a stretch. Maybe he calculated everything. But he finished from Wesley Gate. He has been a professor. There was a time he launched, he had a church. But I think, I'm sorry to say this, I think 3 brothers. Our father has always been an absentee father. 2, he never took care of the wives. 3, he never took care of the children. 4, I think he has a calling. God forgive me. He has a calling. Maybe he did not pick up the calling. Please, come again. I've tried to dissect his problems. I'm sorry, sir. Yes, sir. I said his problem. Now, to me, I've dissected his problems. To be one, he has always been an absentee father. Maybe that is. I'm talking about his problems. Number 2, he never took care of the wives. 3, he never took care of the children. Maybe he has a calling. If one has a calling, you understand better. 1, like he's always been an absentee father. 2, he never took care of the wives. 3, he never took care of the children. 4, you might have calling. Ìjẹ́ kí bàbá sọ lánàá, bàbá jẹ́wọ́, bàbá ní káwọn ọmọ parọ́. Nígbà òde àfáwọn àwọn ọ̀nà tí ẹni bọ̀dì. Ṣé àwọn bẹ́ẹ̀? Àwọn èèyàn wò lánàá. Ẹ̀yin wọlé wọn bẹ́ẹ̀ lánàá. Ìjẹta ni bàbá ní káwọn ọmọ parọ́ pé káwọn ọmọ parọ́ ń gbà àwọn lówó lọ́wọ́. Bàbá láwọn ọ̀rẹ́ tí ẹni bọ̀dì. Wọ́n sọ yẹn lánàá. Ṣé rí téèyàn bá gbé láyé yóò ká màmá ẹ fẹ́ sọ̀rọ̀. Ẹ ṣe é pẹ́ fún bàbá. Àmín bàbá. Orí nínú gbogbo ìjọ mi ó ti pẹ́ mo káàkiri nílẹ̀ ayé tó jọ mẹ́ta bẹ̀sẹ̀ Agbala Gabriel. Olúgbégbò ṣàbọ̀ Ọlọ́run ṣiṣẹ́ dẹ̀ ní pàtì. Torí ọwọ́ fi mú bàbá mi kẹlọ ti kú dànù ni. Àti pé orúkọ Awódìyà jẹ́ yọkàn mi débẹ̀ níṣà. Òpè méjì ẹ̀dí ọ̀ṣọ́ríyà báríyà Awódìyà ọ̀rẹ́ yọkàn ni. Ẹ̀rọ ti pọ̀ náà ti ń pè lọ́tọ̀ lọ́sì. From America. Tó bá rí ni àwọn àpariwo pé yé kí ló dé. Ẹ jọ ẹ̀yin tẹ́ bá rí màmá ẹ má bínú ẹ̀yin tẹ́ bá rí màmá ó jẹ́ wọ́n gbọ́dọ̀ wá ní o. Ó pọn dandan láti ní pé kí n wá ni. Orúkọ Awódìyà orúkọ lágbàgbà ni. Ti pè lókè lódò kí ló dé kí ló fẹ́ fà kí ló fẹ́ ṣe wàhálà kí ló kí àti sàn àti bínú pé ìwọ lọ́rùn ìjọba ń pè wá. Kejì ìdí tí ara ń gba Awódìyà jẹ kí ṣe kó tó dà. Rárá nǹkan tó ń ṣe ó ti bà mí lọ́kàn jẹ́ ó bà gbogbo ènìyàn lọ́kàn jẹ́. Ẹbí tẹ̀ pé mi pé wọ́n wá fóònù mi pé nọ́mbà mọ̀mọ́ ẹ pé kan tètè lọ yọjú sí bàbá Gabriel kan ṣàlàyé sí hàn. Kí bàbá ṣe bẹ́ẹ̀. Ẹnì bínibíní ràn ní Awódìyà orúkọ tí ó pè méjì kí ló dé bí kò yẹn fa fámìlì jẹ ní ìjọ náà ní bá gbogbo wa jẹ ìjọ fámìlì àjọ àfọwọ́ náà ní bínú ni wọn bá mi bẹ̀rẹ̀ pé kọjọ ọkọ mọ́bìnú pé ìyàwó sọ pé kọmọ bìnú. ẹ̀yin fámìlì Awódìyà wọ́n gbọ́dọ̀ màmá gbọ́dọ̀ wá ní o ṣe mọ ọ̀rọ̀ kan bí ọ̀rọ̀
kí ni ìgbà òye mi ẹ bá ń ṣe àdúrà lọ́jọ́ wo ni ìjẹ́rin àkàngbàdúrà ń ta wa jẹ́jẹ́ bá ṣe máa ń ṣe ìrọ̀lẹ́ àtàárọ̀ ṣe mọ̀ wọ́n kàn capture time yẹn fún bàbá ló kàn lọ jẹ́ wọ́n kàn capture it. It was not a tó bá yẹ pé conclusion ni màá dídì wá ta ni pé bàbá nílò ìrànlọ́wọ́ ó dè ló ẹ máa fún ọ lọ́wọ́ no ṣe come on gbogbo olóró lọ síbi kan náà bàbá tí n tí mọ bó ṣe jẹ́ that was why tí mo fi repeat ẹ̀ lánàá pé mi ì tí ì gbọ́n wá fún ẹ̀pù ẹ kọ́kọ́ já tiẹ̀ mọ tó ṣẹlẹ̀ náà wẹ́ bẹ́ẹ̀ wí bẹ́ẹ̀ wọ́gbọ̀n ìtẹ́lómi yóò kọ́ ń gbọ́dọ̀ pé ìwà àtìrán rẹ fọwọ́ náà lẹ́ fi jẹ́yàn ìtawà ń ṣe tọ̀wà lẹ́yìn ó rí mi ni bàbá ìwọ chọ́ọ̀chì bàbá ìwọ chọ́ọ̀chì bàbá yìí wọ́n sọ̀rọ̀ kan wọ́n ní your ministry kí ló sọ bàtà wọ́n lè sìn. This church is a reality. I said this church is unique. I've never seen a church like this. Most churches collect money from people, but you give out. No, I was flabbergasted. I was dumbfounded when I got there. I said, what kind of a unique church is this? Said, you don't belong to this Nigeria. You belong to Canada, America. Say, so when I don't belong here. So then you are contagiously humble. Most people, when they get to your level, they become pompous. They become conceited. They are haughty. They are hoity-toity. They are proud. But you are contagiously humble, modest. Daddy, you are reality. Daddy, you are wonderful. I'm sorry to say, you are phenomenal. Yes. No, we need to emulate him. I've never met a man of God like you. I'm sorry. Don't cry, sir. You are wonderful. You get to that level and you are still humble. I saw you on the social media. You posted for my dad. I want to tell you, man, in Nigeria. Everything was so working on your name. I met a man of God. That is super duper. That is unique. That is phenomenal. That is excellent. Splendid. That is gigantically impressive. Illuminating. Gigantically modest. Impressively humble. That is to stand out. You are unique. Yes, sir. One, Sherry, kò sẹ́ni tó wà láyé láìsí àṣìṣe. Ẹ ti ká gbé àṣìṣe bàbá náà báyìí. Ẹ jẹ́ a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ọlọ́run lo láìpẹ́ yìí. Péèjì Àgbàlá Gabriel. Ó kéré nú ayé péèjì. Ayé èèyàn wa ayé lọ́bà ẹ̀ kéré. Wọ́n tó ń tẹ̀ lo péèjì yìí láti kọ̀lẹ́ torí ní fámìlì. Ẹ jẹ́ mi lèrè. Màmá sáyẹ lérò pẹ̀lú rí bàbá yìí láyé. Mi ò tiẹ̀ lérò rẹ̀. My wife says it. My wife says it. Ṣé ẹ ti mọ̀ láti yí láti wọ́n sọ? Àwọn ọ̀yá grandchildren ọ̀yá wá kí bàbá. Ọ̀yá come and greet bàbá. Ṣé ẹ mọ̀ láti yí Ọ̀yá come and greet bàbá. Àwọn grandchildren. Ẹ sọ mọ́ bàbá lẹ́sẹ̀. This is your grandfather. Ẹ sọ mọ́ wọn. Now, Sherry, bàbá ti sọ fúnra wọn. Point kan tí mo fẹ́ ká mọ́rè. Point yẹn ni kí gbogbo yẹn máa kọ́mẹ́ǹtì sí. Ẹ gbọ́ mi o. Point kan mo fẹ́ ká kọ́mẹ́ǹtì sí. Bàbá fúnra wọn sọ ń jẹta. Bàbá ní pásítọ̀ ó ní káwọn mọ́ parọ́ wọn nígbà tí nǹkan wà. Ẹ lọ gbọ́ fídíò yẹn ní jẹta. Bàbá sọ bàbá ní àwọn o pé nígbà tó dà fáwọn àwọn ò rántí anybody. Wọ́n láwọn ò rántí family. Wọ́n sọ anybody ọ̀gbẹ́ni wọ́n sọ wọ́n láwọn ò rántí anybody. Wọ́n láwọn fly wọ́n láwọn ò. Orí ìyẹn wá ní kẹ́ ẹ ti kẹ́kọ̀ọ́. Orí ìyẹn ní kẹ́ ẹ ti comment ẹ dẹ̀ mọ́ dà wọn lẹ́jọ́. Ẹ kàn bá wọn bèrè ìdarí jẹ́sẹ̀. Jésù ní èwo ni ò dẹ́ṣẹ̀ rí inú yín. Ó yá kó mú òkú wá. Èwo ló pẹ́ nínú yín. Ẹ bá ń bí àwọn táwọn ìlérè. Ẹ bá ń bá wọn 2 million ìlérè. Ask them. Èwo ni ẹsẹ̀ lẹ́sẹ̀. Èwo ni òkòwò jẹ rí nínú.
èwo ló pé ta ni aṣọ rẹ̀ mọ́ bíbélì wípé tí má ní sàmì ẹ̀ṣẹ̀ ta ni ó dúró ẹbí wọn lè rí inú ẹ̀yin tẹ́ dúró ta ni ó dúró nínú gbogbo àwọn táwọn ń bí tọ́lọ̀ máa ní kò ń ṣe àmì ẹ̀ṣẹ̀ ta ni ó dúró gbogbo ẹ̀yin tí bàbá ti ṣẹ̀ rí ní ìmọ̀ wọn o ìmọ̀ àbá o ìmọ̀ bẹ̀ kọ́mẹ̀ntì ti lọ ṣẹ́ẹ̀dẹ̀ rí ẹ̀yin mò ń bọ̀ máa dọ́dọ̀ ẹ̀yin tán ti ṣẹ̀ rí ẹ̀yin blọ́gà ẹ̀yin tẹ́ máa ń tà ń gbé kan ẹ̀ẹ́dẹ̀ máa ń jókòó dáadáa kẹ́ ẹ̀ máa gbọ́rọ̀ dáadáa ọjọ́ abanijẹ́ rẹ bá dẹ́kun àti ìbanijẹ́ ọjọ́ tí ó bẹ̀rẹ̀ sí ní ta ọjọ́ tí abanijẹ́ rẹ bá dẹ́kun ó ń ṣe báyìí ò mọ ó bímọ o ó ní ọmọ o ó ń ṣe báyìí ó ń dùn mọ́ ẹ ó ń cash out kó lè rówó YouTube káwọn yẹn lè wù ẹ́ múra sí i èmi náà kí ọ múra sí i kó o bá ti wo sóòkan ni ó ti gbé tiẹ̀ ó ti sáré ro tiẹ̀ ó sáré jẹun pọ̀ wáyé kí ló ṣe ọ fara ìbalẹ̀ sówó ló ń lé ni ṣé fẹ́ẹ̀mù ló ń lé owó yóò tán fẹ́ẹ̀mù yóò tán ipò á tán ìbàbárè pẹ̀lú education wọn ọjọ́ ogbó ló ti dé ọjọ́ ogbó ti senior bàbá báyìí bí ọba ṣe kọ̀wé tó ń ṣe tó wọn lè ṣe bí ìtàtijọ́ mọ́ ọjọ́ ogbó ti wọ́n ń bù wọ́n báyìí èmi fẹ́ bá bàbá bẹ̀bẹ̀ kan mi ò béèrè owó fún wọn o bẹ́ẹ̀ àwọn kan pè mí dẹ́dẹ̀ wọn fẹ́ support wọn ìyẹn ọ̀tọ̀ mo fẹ́ bàbá bẹ̀bẹ̀ mo rí àwọn comment bàbá ti ṣe àwọn kan bọ̀dá ilé mọ́mọ́ ń pa ẹ̀ nínú comment táwọn because ọ̀dọ́ wa ní gbogbo ẹ̀ wọlé sí message pọ̀ níbi pé àlékà tán àkànpíkà wọn tá lékà lórí èmi ò lè ní mi tẹ́ mo ti jókà comment sí o ti pẹ́ bí òun bo n bá ṣe láàbùtàn mo ti kó oúnjẹ so mo fẹ́ bá bàbá bẹ̀rẹ̀ ẹ bá ń send fídíò sí àwọn tó máa comment pápá yìí tí ẹ ti pé wọ́n gbé church ẹnìkan rí wọ́n sọ wọ́n dúpẹ́ nìkan mi mọ́ I don't know torí mi mọ̀ mo fẹ́ bá bàbá bẹ̀rẹ̀ pé ẹ jọ ń torí Ọlọ́run bàbá yìí ti dàgbà ẹ wo tọ́jú orí mọ́ wọn lára ẹ wo tọ́jú orí mọ́ wọn lára bọ̀dá ẹ jáde ọ̀dọ̀balẹ̀ mo fọlọ́ ọ̀bẹ̀ ẹ̀yin lọ́mọ wọn màmá ẹ̀yìn ẹ jókòó irọ́ ẹ jáde bá wọn bí àwọn èèyàn èmi ò jáwọ́ díyà amúsàn ní sọ́ọ̀nì ìlú wa mọ̀dákẹ́ mo tó kí ọmọ Ọ̀ṣun ní Iléṣà ọmọ Ọ̀ṣun lèmi náà bẹ̀rẹ̀ mọ̀dákẹ́ ni wa bẹ̀ Iléṣà lẹ́yìn afẹ́ bá bàbá bí àwọn tí wọ́n ti ṣe bẹ́ẹ̀ lẹ́yìn mo bàbá illustration ní ìsìn bàbá ìwé illustration mo fẹ́ fọlọ́ bẹ̀yìn kò sí àwíjàre ní tí bàbá yìí ò bá ṣe nǹkan bá àti ṣe ẹnìkan ni wọ́n ṣe kinní kan wọ́n gbé kinní kan lọ́bì kan mo fẹ́ bẹ̀yìn ẹ jọ̀ọ́ ẹ má bínú ṣe ti rí ẹ dákun ẹ jọ̀ọ́ ẹ̀yin tí bàbá bá ti ṣẹ̀ ẹ̀yin tí bàbá yìí bá ṣẹ̀ mo ti ara wọn sin Ọlọ́run mo ti ara bàbá yìí sin Ọlọ́run mi ìmọ̀ tó ti ṣe o mi ìmọ̀ wọn rí o mi ìmọ̀ lé wọn ìmọ̀ ọ̀nà wọn pẹ̀lú tó ń ṣẹlẹ̀ mo bá bàbá ìbẹ̀bẹ̀ torí àwọn ọmọ tí wọ́n bí ẹ wo ọmọ máa ń ká tí òbí bá ṣe o ọmọ máa ń ká o káwọn ọmọ ilé rógo lò ẹ wo àwọn ògo ọmọ yìí tíṣà ni ọmọ ni tíṣà ni eléyìí kí ni wọn náà ó ṣẹ̀dá ṣìbídọ́tọ̀ ló fẹ́ ṣe eléyìí náà ẹ wo wọn àwọn ògo ẹ wo ọmọ wọn yìí ẹ wo ìjẹjẹ́ mọ̀ pé tí bàbá ṣe é àfẹ́ ti bọ̀dá yìí ìjẹjẹ́ mọ̀ tí bàbá yìí ti ṣe àfẹ́ tí wọ́n ọmọ wọn rèé bí bọ̀dá yìí ṣe wà lẹ́nẹ́ẹ̀dì tó wọ́n ìrógolo òun rèé. I still live in a rented apartment. wọ́n ìrógolo I struggle to feed my family. imagine ibi tí bàbá yìí ti dé láyé kò yẹ kí situation yìí wà báyìí àwọn ọmọ wọn kúnlẹ̀ ẹ wo orí àwọn ọmọ wọn ẹ jọ gbogbo èyí tẹ́yìn náà fẹ́ ìdáríjì lọ́dọ̀ Ọlọ́run ẹ bá ń dáríjì bàbá ẹ jọ ẹ wo mo ti dọ̀bálẹ̀ ẹ jọ ń tún lọ́dọ̀ ẹ bá ń dáríjì bàbá yìí ẹ̀yin tí bàbá yìí bá ti ṣẹ̀ mo bẹ̀ wọ́n mo fi owó orí wọn bẹ̀ yín ẹ jọ̀ọ́ ẹ dáríjì bàbá yìí ẹ jọ̀ọ́ ẹ dáríjì wọn bàbá ẹni kan dáríjì yín bàbá ẹ sọ̀rọ̀ torí mo gbọ́ ọmọ ẹbí náà bàbá ẹ sọ̀rọ̀ bàbá ẹ sọ̀rọ̀ ó yẹ ya bàbá ẹ sọ̀rọ̀. ta ni mo ṣe. bàbá ẹ má sọ ohun tẹ́ ẹ sọ yẹn ẹ má sọ ohun tẹ́ ẹ sọ yẹn bàbá ẹ sọ̀rọ̀. Somebody told me a story. ẹ sọ̀rọ̀ ẹ wò bàbá. I have a story. bàbá ẹ kàn ní sọ́mọ́ bínú. Dòtò ní dáàdi sọ. bàbá ẹ wojú mi. ṣé mo lè tó bá yín sọ̀rọ̀. ètò bẹ́ẹ̀ lọ.
Oh yeah, you come and be no. I must have better lesson. I had a story. Somebody knew me. Somebody told me something. So, but I'm not ready to disclose it. We are begging. Ẹ sọ dáadáa bàbá ẹ jọ̀ọ́. Káwọn Nàìjíríà má bínú. Àwọn tẹ́ ẹ ti ṣe ẹ sọ bẹ́ẹ̀. Àwọn tí mo ti ṣe. Ẹ sọ dáadáa ó yá. Ẹ dáríjì mi. Ẹ dáríjì mi. Àwọn family yín náà ẹni kan dáríjì ó yá. Àwọn family yín náà ó yá bàbá. Gbogbo àwọn ọmọ yín tí wọ́n wá sọ́dọ̀ yín mọ́. Bàbá ẹ nílò kẹ́nìbọ̀dì fún yín 1 naira. Àwọn ọmọ yín ti jẹ́ ọmọ wọn mẹ́wàá tó ti jẹ́ èèyàn. Àbí tí ó wà fún wọn bàbá ní nǹkan. Bẹ́ẹ̀ tó ní pé bàbá ò rántí wọn sá. Bẹ́ẹ̀ni. Bàbá gbogbo àwọn ọmọ yín ẹni kan má bínú kán wá gbé yín báyìí ọjọ́ alẹ́ lẹ́wà. Ó yá bàbá ó yá. Ẹ má bínú ẹ̀yin ọmọ. Ẹ dáríjì mi. Bàbá ẹ sọ̀rọ̀ dáadáa. Bàbá ẹ sọ̀rọ̀ dáadáa. Àti nínú òdodo lẹ sọ. Bó ṣe rí nìyẹn. Bàbá ẹ sọ̀rọ̀ dáadáa. Ẹ̀gbọ́n wọn wà lápáta nísìn. Ẹ sọ̀rọ̀ dáadáa. Ẹ sọ̀rọ̀ dáadáa bàbá. Táwọn èèyàn dájì àtàwọn ọmọ yín. Ẹ̀yin ẹ̀gbọ́n mi ò dùn sí inú àwọn tó gbogbo ọ̀gá inú ẹ̀mí gan jẹ́ ìyọ ni. So you offended us, you disappointed us, you deserted us, you abandoned us. When we needed you most, you were not there. During our formative years, you did not know anything like fatherly care, blah, blah, blah. I should have been a lawyer. Today, I'm just a grammarian. People talk about me. Oh, you understand English. Some people call me professor. A friend of mine sent that video to me from America, the video you did say. A friend of mine, he calls me professor, he respects me. Each time he comes home, people call me professor. Just ask all these tutorial centers, say Kasabubu, that's my nickname. So I corrected the professor. I spent 2 days in the cell. With my level of grammaticality in Nigeria, I'm not supposed to be. I live in a rented apartment. I struggle to feed my family. If you had been there for me, I would have been a lawyer today. And I would have been better off. Everybody would have, look at my twin sister too. She would have been a nurse. Look at my other brother. Because of that, I changed my name. My mother advised me. I later came back to, I changed my name. If you Google search there, the Punch newspaper, how a critic landed the police cell, it will bring the interview. That was when I changed my name, Kende Olalemi. But my mother talked to me, and I came back to the name. I invited to the name. I'm now Kende Awudia. I had to change my name because my father was not there for me. He deserted me. He abandoned me. So I changed my name, but I've come back to my name. I mean, not even only you. Not yes. So you disappointed us. My brother is not happy. But with this video, what then be must be console. Bumi died 3 years ago. And we resemble you. I look like you. You all these whatever. My grammaticality is from the blood. My grammaticality is in the moment I just want people. I want tutorial centers, mommy. Best classes, link up tutors, edu consults. I taught you before. Yes, can you just imagine? I've produced a power. You are. Thank you. Kasabubu. Yes. When it comes to English, professors fear me. Professors, one of my lecturers said, that boy is a threat. My God, the brain from you. Everything. Thank you. You please. My cerebral contemporary, you are most welcome. My cerebral contemporary. My cerebral contemporary. My cerebral contemporary. Cerebral means educated, learned, lettered, scholastic. But contemporary means mate, colleague. So, all that is the edu consult, best classes, link up my cerebral contemporary. Life you send you. I want to bank another life. My contemporary, my intellectual colleague, my learned fellow. That's another one. So English is idiosyncratically dynamic, but not phantasmagorically. Not cinematographicaly and medical, not chaotically inconceivable. The Brobignagian mastodonic gigantic orgamoga, Rabitabu Gudupogudu with
actually in prison for the stuff they never protect. Ẹ wo ọmọ bàbá. Ẹ wo ẹ̀fọ́. Now, ẹ wá sọ fún mi. Ẹ wo orú ìwé tí bàbá ìkọ yìí. Ẹ má gbàgbé ọ̀rọ̀ o. Ẹ má sọ̀rọ̀ gbàgbé ọ̀rọ̀ o. Bàbá kọ ìwé yẹn ga tó báyìí. Àwọn èèyàn ń pè mí sir. That book. That book is a prolific writer. Ìwé náà kọ. Ẹnìkan ní nonsense ló wà bẹ̀ tí n bá gbọ́ ọmú. Náà kí ló pé. That person is suffering from public Gabriel. And tó ń sọ pé nonsense náà kọ. He's suffering from public Gabriel. Ọ̀dà ìgbà ẹ mọ́ káyọ̀ bí o náà. Èmi ò lè fẹ́ ìbọn ta o. Ẹ mọ̀ dákẹ́ ni. Ó bímọ fún wọn. Ọmọ wọn. Ìyá mama ẹ ṣé. Mama ẹ ṣé gan. Inú mi dùn. Akizua Obama Hake and register local government. When you register local government, Obama Modake. And you never register? Yes. He's one of the think tank in Nigeria. He's one of the think tank in Nigeria. He's one of the think tank. It's a think tank with a group of people that discusses the problem of the society and they dissect and provide solutions. So he's one of the think tank. You know, he's an intellectual. He's a cerebral colossus. An intellectual giant. Intellectual giant. That's a cerebral colossus. They don't carry me go where I don't know. Mo gbé lọ sẹ́kẹ̀. Ẹjọ́ lẹ́yìn ìdáríjì. Lẹ́yìn pé family bàbá ti kọ́. Ṣé rí ìyókù? Wọ́n á lọ yanjú ẹ̀ láàrin family. Lẹ́yìn pé mo ti gbọ́ wọn báyìí. Wọ́n ti bẹ̀rẹ̀ máa tún ní kọ́sọ́ pé káwọn ìmọ̀bìnrin lẹ́ẹ̀kan sí. Lẹ́yìn ẹ̀ ọ̀rọ̀ ti dọ̀rọ̀ family. Ó ti kúrò mídíà. Ẹ̀yin tí bàbá ṣẹ̀ ẹ má bínú. Mo bẹ̀yìn lẹ́ẹ̀kan ẹ jọ̀ọ́ má bínú. Mi mọ́ ó bẹ̀t mo fi Jésù bẹ̀yìn. Bóyá Muslim ni mo fi ànábì wa Muhammad Ṣàlàyé wa sálàm. Ọláwẹ̀ tán ṣe parí. Mo bẹ̀rẹ̀ pé Christian ni mo fi Jésù Kristi ọmọ kan ṣoṣo tí Ọlọ́run bí tó kú fún ẹ̀ṣẹ̀ aráyé mo fi bẹ̀yìn. Tọ́ pé ìkẹta lè máa ń ṣe ní ìmọ̀ ń pa ìkiri o. So mo bẹ̀yìn. So now lẹ́yìn ìdáríjì yìí tọ́rọ̀ tí wá dọ̀rọ̀ family ní ìmọ̀ nǹkan tó pọ̀ wà nílẹ̀ fún bàbá yìí. Ẹ̀wọ̀n ọmọ wọn nǹkan tó pọ̀ nílẹ̀ wà fún wọn. Mo ń rò. Ṣé bàbá ní okay, how many social media no family? No, I'm just on WhatsApp and phone. Ṣé bóyá kẹ́ ṣí Facebook? Tí bàbá fún máa lọ connect because àwọn èèyàn fẹ́ máa ṣe follow. Bàbá ti di ìtàn wa jẹ́ gangan náà tó ẹ̀ṣẹ̀ dì í. Ayékulẹ̀ mọ̀ wọ́n tẹ́lẹ̀ nínú pé wọ́n jẹ́ gàgà tí a bẹ̀ gàgà tí la bẹ̀ báyìí ojú tó ti wá àwọn tó ti wo fídíò Saturday wọ́n ti fẹ́ wọ 2 million. Èèyàn tó mo wò lọ́sàn-án ó ti di 1.8 million views. Ká ní mò ń ṣe business Facebook ni màá ti gbowó burúkú. Ìmọ̀ sí ní ẹ̀kọ́ mi. Ó ní etí yóò ti pa báyìí. Mi ò fi ṣe business. Ògo ni fọ́lọ́run lókè ọ̀run. How do we manage? Bàbá pẹ̀lú ìwé tó ń fẹ́ ṣe, I don't know. Mi mọ̀ ẹ̀yìn èèyàn ní tí mo rò pé ilé pèsè báyìí. Ó kéje ń gba kọ́ 10. Fún mi fò lẹ. Glow line yẹn kọ́. Ti WhatsApp lélẹ̀ àbí. Kí lẹ rò? Ṣẹ́rẹ́ ìtẹ́fẹ́ bá fẹ́ sọ̀rọ̀. Ẹjọ́ ẹ má padà sẹ́yìn. Ẹni tó ti lọ ẹ jẹ́ kó lọ. Kí lẹ fẹ́ kí bàbá ṣe? Bàbá ti reunite pẹ̀lú family wọn. In fact, mo rí ìsìn wọn lénìí. Wọ́n máa fẹ́ wọ́n lọ lé. Tọ́ máa fẹ́ padà wá ṣọ́ọ̀ṣì pé mo fẹ́ lọ wo mọ̀ mí ṣọ́ọ̀ṣì mo fẹ́ lọ wo pásítọ̀ tó rán àwọn ń sọ lánàá wọ́n ní Àgbàlá ni màá kú sí Àgbàlá ni màá ṣe mo ní bàbá. Ẹ jẹ́ family yín bàbá ẹ lóò màmá ẹ ti ẹ̀kọ́ lọ yayọ̀ lé náà. Ẹ ti ẹ̀kọ́ àbí bàbá ẹ dìlé náà. Ìyẹn jẹ́ number 1. Family rẹ̀ ẹ dìlé náà. Lẹ́sọ̀ mo fẹ́ gba kọ́ báyìí. Kọ́ 10. WhatsApp 07054900751. Mi ò gbé àbájáde fún ẹ̀pù. Bẹ́ẹ̀ ni bọ̀dì bá ní tó fẹ́ ṣe fún wọn
tẹ́ bá ti pè ẹ lè bá wọn sọ̀rọ̀ tẹ́lẹ̀ bá ti pè ẹ̀yin tẹ́lẹ̀ fẹ́ pè ẹ má padà sẹ́yìn mọ́ ẹ kí bàbá ẹ pẹ̀lẹ́ káwọn fámìlì ẹ̀yin tó bá fẹ́ kí bàbá ṣe bóyá tí nǹkan ó tún fi máa tún tẹ̀síwájú fún wọn ní ká sọ so bàbá kọ̀wé ìwé wà nílé mímọ́ ẹ pè 07054900751 WhatsApp 07054900751 070 ó ti pè ní 549000751 ẹni pè wọlé ẹ má gbàgbé Jerusalem and Jordan à ń lọ ní May 18 wọ́n ti ń pè wọlé. Àlàáfíà fún yín mà. God bless you ma. Yes ma. Amen. Jésù. Ẹ̀rí nǹkan tó wà lára bàbá ogun alágídí ni. Jésù. Ogun alágídí ni kẹ́ ẹ pray lórí bàbá fún ẹkú iṣẹ́ ẹkú àṣeyọrí. Ẹ ṣé mọ́ mi. Àwọn tó kù sì máa pè yín. Ẹ ṣé. Ọlọ́run mọ̀ fún yín ṣe ẹ bá wo kọ́mẹ́ǹtì gbogbo ẹ̀kọ́ tó ṣẹlẹ̀ láti fi jẹ́ ni. Èmi etí mi ti di mi gbọ́ nǹkan kan. Èmi ò gbọ́ nǹkan kan èmi. Ṣùgbọ́n àwọn ọmọ yẹn kò yẹ yín nìsín ká mọ́ wò wá bàbá tó ti yẹ yín nìsín. Bẹ́ẹ̀ni. Kí Ọlọ́run kó lè gba ìṣàkóso ayé àwọn ọmọ yẹn padà. Tó ti yẹ yín. Yes ma. Wọ́n béèrè ẹ̀jẹ̀ bàbá yẹn lára àwọn ọmọ yẹn ni. Gbogbo ọmọ tó yẹ kó ti di ní ńlá tó ti yẹ yín. Yes ma. Yes ma. Omi alágídí fún bàbá. Omi alágídí. Ẹ ṣé ma. Yes mommy. Yes mommy. Yes ma. Yes ma. Àmín. Ẹ ṣé ma. Màá bí ẹ ṣé ma. Mo dúpẹ́ ma. Ẹ ra ma. Yes ma. Ẹ ṣé ọ̀rọ̀ làwọn náà ń sọ. Ẹ ṣé ma. Ẹ ṣé ma. Ẹ ṣé ma. Ẹ ṣé ma. Àmín. Ẹ̀yin fámílì màmá tẹ́ wà ní ìdálẹ̀ ẹ má bínú. Kò láti fún peace ní hello. God bless you. Orúkọ yín bọ̀lẹ̀ tí ń pè. Ọláyínká láti US. Ok. Bàbá ń gbọ́ yín mà. Mo tún rí pé nìkan sọ̀rọ̀ ni. No, hello ẹ̀ ń tẹ́ ń gbọ́ ẹ̀yin là ń bá sọ̀rọ̀ mà. Ok, ọ̀rọ̀ tí mi fẹ́ bá bàbá sọ àti gbogbo àwọn ọmọ Nàìjíríà ni pé ìkíní ká dáríjì bàbá, Ọlọ́run dẹ̀ ti dáríjì bàbá. Ẹ jẹ́ kí wọ́n mú bàbá lọ sí rehab, kí wọ́n ní àwọn specialist tó máa educate wọn a little bit láti calm down. Ìrántí Ọlọ́run fún wọn nípa ìwé yẹn gangan lè ní nǹkan tó fẹ́ ṣe fún gbogbo àgbáyé tí a ò dẹ̀ mọ̀. A fẹ́ kí ìwé yẹn kó bá ráwọn tó lè jókòó tì í láti ka ìwé yẹn kí wọ́n digest ẹ̀, kí wọ́n publish ìwé yẹn, wọ́n lè break it into small pieces. Ó má jẹ́ big one, ó ní part 1, part 2, part 3 so that á easy fáwọn èèyàn láti kà. Bàbá ṣe ń gbọ́. So sá. Mo ní bàbá ṣe ń gbọ́. Bàbá ṣe ń gbọ́ tó ń sọ. Tí ìwé yẹn bá ó ṣe tóbi tó yẹn ẹ̀rọ á máa bá ọ̀pọ̀lọpọ̀. Wọ́n gé sí part 1, part 2, part 3 kí wọ́n gé sí part tó dé kí wọ́n jẹ́ kí ìwé yẹn wà available ní gbogbo school lórí internet lórí Amazon. Tó bá jáde kí wọ́n mú àwọn counselors kí wọ́n mú educate course tí bàbá lọ ṣe yẹn. Irú àwọn ọmọ bẹ́ẹ̀ máa kù ní Nàìjíríà tí wọ́n ní ọgbọ́n ìmọ̀ àti òye láti ṣe course yẹn. Ó gbọ́dọ̀ jẹ́ bàbá yìí nìkan ló máa jẹ́ professor yẹn. Kí wọ́n fi sílẹ̀ gbogbo àwọn ọmọ tó wà lórí TikTok tó ń ṣe bálabàla kiri yẹn àwọn náà ní ọgbọ́n náà fi débẹ̀ yẹn ṣùgbọ́n wọn ò bọ́ ṣe máa lò ó. Ìyẹn jẹ́ ìmọ̀ràn mi. Àwọn ọmọ bàbá tó kù kí gbogbo wọn lè bọ́ nínú ìdè tó bá jẹ́ iṣẹ́ tí Ọlọ́run ẹlẹ́dàá bàbá rán bàbá wá sáyé tí bàbá kọ̀ láti jẹ tó jẹ́ iṣẹ́ alágbára ni tí bàbá ò jẹ́ iṣẹ́ yẹn Ọlọ́run á wà lára wọn. Bí Ébẹ́lì ni ó ní ẹ̀jẹ̀ òun ló ń béèrè fún ẹ̀jẹ̀ àbúrò ẹ̀ lórí ẹ̀ ó ní àmì máa wà lára ẹ̀ kò sẹ́ni tó máa pa ẹ́. Tó bá jẹ́ ọwọ́ Ọlọ́run ló wà lára bàbá tó ń tì ká kò sí ẹ̀dá kankan wọ́n ṣe pààyàn máa ṣe títí wọ́n fi máa débi tó kù wọ́n wà. Wọ́n ti débẹ̀ ara iṣẹ́ ìránṣẹ́ yín nìyẹn.
èmi bí ẹnìkan pinnu láti fún wọn lówó mo rí pé mo gbà tí mo bẹ̀rẹ̀ sí wo fídíò yẹn mo lọ́wọ́ wà lára bàbá yìí ó kì í ṣe ọwọ́ ènìyàn torí bọ́n ṣe ń rìn káàkiri wọ́n lè ti pàdé ikú wọ́n ti wálé gbogbo everybody kó dáríjì wọn kó wá jẹ́ ká ṣe àtúnṣe kó má bàa di èkú nínú ìdílé títí wọn náà ọmọ wọn àkọ́kọ́ ní ẹ̀kejì nìyẹn tí wọn bá ṣe àtúnṣe yẹn kí wọ́n gbé iṣẹ́ tí a gbélé wọn lọ́wọ́ jáde báyẹn nìkan yẹn lè fẹ́ máa lọ káàkiri kò tí gbogbo wọn bá ti ṣe àtúnṣe kọ́ mú bàbá wọn sínú ilé wọn ẹni tó bá fẹ́ fún wọn ní nǹkan kó fún wọn ní nǹkan ṣùgbọ́n ìwé bàbá yẹn ẹ kójú tó ìwé yẹn kí ìpinnu ọlọ́run lè ṣẹ lórí bàbá yẹn ẹ fi bàbá sílẹ̀ wọn ní agídí stress ti wà lórí bàbá ó káre gan bọ́ọ̀ ṣe ní dementia torí wọ́n ti rìn káàkiri ayé oríṣi agbára wọn ti bá pàdé wọ́n tó lè rí ìwé yẹn kọ ìmọ̀ràn mi nìyẹn ẹ fi ibi tí bàbá ti ń bọ̀ ẹ jẹ́ ká gbàgbé ẹ̀ ibi tí bàbá dé dúró lónìí ohun tó ti kọ tó dẹ̀ dì mọ́wọ́ tó ń gbé kiri yẹn sínú sáàkì tí wọ́n jẹ́ kó jìnnà kó dànù yẹn kọ́kọ́rọ́ agbára ló wà bẹ́ẹ̀ ẹ má jẹ́ ká fojú jì ìwé yẹn. ẹ ṣé mà God bless you mọ́mí ẹ ṣé mọ́mí ẹ ṣé mà ìpè ti pọ̀ orúkọ yín bọ́lẹ̀ tí ń pè orúkọ yín bọ́lẹ̀ tí ń pè sà. UK, yes sir. UK ni mo ti ń pè bá. Yes sir. Mo ń wo program mi lọ́wọ́ tẹ̀ ń ṣe nípa professor. Program yẹn ó jẹ́ nǹkan tó lágbára gan. Bàbá gòdè ní bàbá jẹ́ nìkan ó jẹ́ àkàndá èèyàn. Tí owó òun dá yàtọ̀ sí orílẹ̀-èdè Nàìjíríà. Àmọ́ gẹ́gẹ́ bí arábìnrin kan ti sọ lẹ́kan ẹ má wo kọ́mẹ́ǹtì o. Gbogbo ohun tí bàbá sì ti ṣe síwájú àkókò tòní Ọlọ́run Olódùmarè yóò bá wa dáríjì wọn. Àmín àmín. Ṣé wàá rí ọmọ bàbá ìyẹn náà ìkan bẹ lára ẹ̀. Ìmọ̀ ń bẹ lára ẹ̀ owó Ọlọ́run sì ń bẹ lára ẹ̀ pẹ̀lú. Bẹ́ẹ̀ni gan. Bẹ́ẹ̀ni mo sì fẹ́ kẹ́ ẹ lo gbogbo agbára tí Ọlọ́run bá fún yín láti ran ọmọ bàbá náà lọ́wọ́. Lágbára Ọlọ́run. Bẹ́ẹ̀ni ohun tí Ọlọ́run bá fún yín ni màá fẹ́ kẹ́ ẹ lò láti ran ọmọ bàbá náà lọ́wọ́. Ẹ pẹ̀lẹ́ màmá. Sorry. Gẹ́gẹ́ lórí ìpín yẹn. Gẹ́gẹ́ bí arábìnrin kan tó ń tọ́ lẹ́ẹ̀kan ti sọ, bàbá nìkan kan ló gbọ́dọ̀ jẹ́ pòfẹ́sọ̀ lórí ní kọ́ọ̀sì yẹn nìkan. Bàbá should be set aside in a special way for Nigeria láti ọ̀pẹ bàbá máa wà lára àwọn akọ ìtàn orílẹ̀-èdè Nàìjíríà tó sì máa ní solutions sí. Wọ́n fẹ́ ká lu bàbá kẹlu gbogbo agbára yín láti wẹ ìkún dànù lára wọn. Ìkúnni gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run tí èmi náà jẹ́ ní House of Lagos West African Church tàbí tó wá sí United Kingdom. Ìkún bẹ lára bàbá tó lágbára gan. So wọ́n fẹ́ kẹ́ gbogbo agbára tí Ọlọ́run bá fún yín láti wẹ ìkún ìdànù lára wọn. Thank you, sir. Àwa mọ bí a ṣe fẹ́ ràn wọ́n lọ́wọ́ láti dá òkú yẹn padà àti tí wọn àti tí ọmọ wọn tó sọ̀rọ̀ lẹ́yìn wọn tó mú àkàrà ẹ̀ lọ́dà Kẹ́hìndé bí olùkọ́ mi ẹ̀kọ́ Kẹ́hìndé lèmi náà bẹ́ẹ̀ni máa fẹ́ kí a lò láti ràn wọ́n lọ́wọ́. Yes sir. Tàbá parí màá tẹ̀sí. Yes sir. Thank you sir. Yes sir. Ohun tí mo tiẹ̀ ń wò the next caller ẹni sùúrù sàyẹ̀rọ̀ sà. Ohun tí mò ń wò ni pé ẹ̀yin ẹ jẹ́ àṣìṣe báyìí ẹ jẹ́ ká mò ń bọ̀ sà ẹni tó ń pè sí ẹjọ́ ẹ wò dọ̀ sà. Ohun tí mò ń rò pé ká ṣe ni pé can we form a group on WhatsApp? Because lẹ́yìn ilé tí mo ṣe lẹ́ni mi gbogbo wọn aṣọ ìyá fún ọ̀rọ̀ ti yanjú àwọn family wọn rè. Can we set up a group on WhatsApp? Ẹ̀yin èèyàn tí ẹ bá ní interest nínú ọ̀rọ̀ wọn mi ò wọ́n bí ìbéèrè fowó fún wọn o ìbéèrè kọ́bọ̀ fún wọn ẹ máa fẹ́ fún wọn ní nǹkan lọ́wọ́ rẹ̀ fine láti rí sí ọ̀rọ̀ wọn because in tó wà nílẹ̀ fún wọn yìí ẹnìkan ò lè handle ẹ̀ ó nílò àgbáríjọpọ̀ ọgbọ́n táwọn yóò jókòó this is what they call mi ìmọ̀ tápọ̀ orúkọ tíìmù yẹn mo orúkọ tápọ̀ orúkọ gúrùpù yẹn
bóyá kíní kan bóyá wó díyá kíní kan ẹ̀yìn mọ́ ẹ lè ràn mí lọ́wọ́ yìí tẹ bàbá ẹ lè ràn mí lọ́wọ́ á pé tí mi ẹ lórúkọ kíní kan so a máa set up group yẹn àwọn èèyàn wà wà ń bẹ ẹ̀yin tó bá fẹ́ wà nínú group yẹn pé a fẹ́ rí sí ìrìn àjò bàbá tí a fẹ́ like ẹ fẹ́ máa gbọ́ àwọn ẹ fẹ́ like like you want to be maybe you are interested nínú life wọn because a lè sọ̀rọ̀ tán lẹ́nu kàmbà fi gbó kọ́ọ̀lù gba táìmù ẹ̀yin tí ó wù ní pọ̀kẹ́ I want to be in the group tí bàbá ní o kì í ṣe ṣọ́ọ̀ṣì wa o kì í ṣàwọn arúgbó kì í ṣàwọn ọmọ school tí bàbá yìí pẹ̀lú ọmọ wọn bóyá you want to be in group you want to know how far bí nǹkan ṣe ń lọ you are interested you want to do something or anything group yẹn ẹ kàn chaati WhatsApp pé sir I want to be in the group fún bàbá dé Awódé màdé wọn fi ń síbẹ̀ àmọ́ fi ń síbẹ̀ bá tó 100 níbẹ̀ àmọ́ fi síbẹ̀ so adéjọ mọ discuss hello sir ẹ káàsán sir. ẹ káàárọ̀ bí o ẹ káàárọ̀. yes sir daddy. Canada ni mo ti ń sọ̀rọ̀. yes sir. yes sir. nípa ọ̀rọ̀ bàbá. yes sir. why bit complicated. yes sir. ẹ ti reunite family. yes sir. mo dúpẹ́ lọ́wọ́ olúwa tó bọ̀ bá rẹ̀ lọ́wọ́. àmín sir. now pẹ̀lú tí n tẹ fẹ́ fọ́ọ̀mù yẹn. yes sir. àwọn advice díẹ̀ tí mi ní ìní pé wọ́n ní wọ́n ti gbé ní Canada ọmọ wọn náà sọ pé maybe tó bá ro gbogbo ẹ̀ pọ̀ ní 48 years or something like that. yes sir. then a gbọ́dọ̀ mọ̀ pé kí ni status wọn ní Canada is he a citizen? tó bá jẹ́ citizen wọ́n ní àwọn ẹ̀tọ́ kan tó jẹ́ kó dúró dè wọ́n. dádì ẹjọ́ ẹ ó lọ sàn yóò dá fún yín ibi tí mò ń lọ gan nìyẹn ibi tá a ti nílò gúrùpù gan lẹ́ ń sọ yẹn ẹ jẹ́ ká lọ dá gúrùpù yẹn lẹ̀ àwọn ọ̀rọ̀ kan gbọ́dọ̀ kúrò ní general orí afẹ́fẹ́ ó gbọ́dọ̀ wá sí bóyá yẹn Canada ni o bóyá Canada American UK ni bóyá Canada American Nigeria àtàwọn bá ṣe ṣe ìyẹn ti di ọ̀rọ̀ inú gúrùpù yẹn sáà mi ò rò pé ẹ gbọ́ gbọ́dọ̀ gbé Canada. Capital City Canada sáà ẹ jẹ́ ṣe gúrùpù yẹn kẹ́yìn náà wà ń bẹ̀ ká wá sọ̀rọ̀ ṣẹ̀gbọ́n èmi á save number yẹn sìn after program ẹ chat mi up wọ́n á dá gúrùpù yẹn lẹ̀ ọ̀rọ̀ àádùn ń sọ torí life tá à ń ṣe yóò ti ń kọjá 1 hour báyìí àdẹ̀fọ̀ kó pẹ́ àbá ti parí ẹ kà chat mi kí save number yẹn. ibi Canada tó dá yẹn wọ́n ní àwọn ẹ̀tọ́ kan bẹ́ẹ̀ tó bá jẹ́ pé wọ́n. sáà dádì àní ẹja parí ká dá gúrùpù lẹ̀ ká bẹ̀rẹ̀ ọ̀rọ̀ dádì n tí mò ń sọ yẹ kó ti yé yín dádì yes sir yes sir yes sir yes sir mo wọ́n wà yìí gà mo understand so God bless you for now torí kọ́ ọ̀yẹ́ ti pọ̀ ó ti 120 minutes kó ti dá ìgbóni fọlọ́ lórí WhatsApp kọ́ ti pọ̀ gan àlégbé kọ́ mọ̀ for now gbogbo yòókù you want to be on WhatsApp ẹ fẹ́ join group ẹ fẹ́ mọ bó ṣe ń lọ pé ọ̀rọ̀ yìí ó gbọ́dọ̀ because irú nǹkan báyìí nǹkan tó lágbára ni ẹ má jà kó yẹpẹrẹ mú èyí tí bàbá ń sọ kíní kan lánàá wọ́n kà sọ wọ́n ní ìwé tó jẹ́ pé tí n bá ṣe tán wọ́n sọ̀rọ̀ kíní kan trillion kíní kan wọ́n kàn sọ ṣe bá gbọ́ wọ́n ní ìwé tó jẹ́ pé tí n bá kọ́ tán tí n bá ṣe tán tí n bá lọ́ọ̀n tí n bá ṣe kíní kan wọ́n ní àwọn kíní kan ti tẹ́wọ́ gbà I don't know mi mọ̀ ẹ̀yin olóye pásítọ̀ lèmi gbogbo nǹkan yìí ó ti pọ̀jù orí tèmi lọ ẹ̀yin kan ní òye Ọlọ́run fún ẹ̀yin kan lọ́gbọ́n láti digest láti béèrè gbogbo tẹ́sán ṣe èmi ò mọ̀ kẹ́yìn bá béèrè ayé yín ẹja lọ WhatsApp ilẹ̀ máa ṣe nọ́mbà kan ṣoṣo ẹyọkan yìí 07054900751 ẹja lọ join gúrùpù ẹja ṣe gúrùpù yẹn kí de ká sọ orúkọ ẹ̀ dáhùn Awódíyà Awódíyà sí Professor Ìṣọ̀lá akalisu Professor Awódíyà akọ̀wá bracket Agbala Gabriel akọ̀wá bracket Agbala Gabriel Professor Awódíyà bracket Agbala Gabriel if you want to be in the group tọ́wọ́ fẹ́ wà ní group yẹn ẹ kàn chat ẹ kàn lọ ẹ type I want to be in the group for Baba Awódíyà màá fi yín síbẹ̀ straight away èmi màá mú fóònù dání màá fi yín síbẹ̀ láti mọ update to know what next.